gbọ́ mi dáadáa lálẹ́ yìí tó bá fẹ́ make ẹ̀ láyé Ọlọ́run kì í gbé ní ga láti ibi gíga o Ọlọ́run kì í gbé ní ga láti ibi gíga téèyàn bá celebrate oore Ọlọ́run tí ó dúpẹ́ Ọlọ́run àkọ́kọ́ máa jù yàn lẹ́ẹ̀lẹ́ kó tún tó mú lọ bí gíga tara mi mo rò débẹ̀ o wọ́n ti fi ọ́ ṣe yẹ̀yẹ́ pò lè ṣe nǹkan rí kí wọ́n tó wá mọ́ kí ọ kú oríire Ọlọ́run a máa kọ́kọ́ wò yàn bíi pé kò rí téèyàn rò kó tó padà ró yàn láṣọ ẹ̀yẹ ìyẹn àkọ́kọ́ máa rìn bí ẹrú níbi tí ó ti padà pàṣẹ gẹ́gẹ́ bí ọba ọba wà ń pò ẹrú lónìí ta ló sọ fún ẹ pé ò lè dọba ṣùgbọ́n dé ọba tí ń bẹ lórí rẹ ó lè rí tọ́ ọba rí o lè mọ́ padà dọba o lè yàyọ̀ pọ̀rọ̀ wọn a máa gbẹ́lòmíì kọ́kọ́kọ́ gba ipò ẹrú kọjá kó tó dẹni tí ọmọ darí ẹrú kó lè mọ rí lára rẹ̀ pé òun náà ṣe báyìí rí kó lè mọ báwọn ẹrú tó ń darí bí wọ́n ṣe ń feel. bàbá wa kan wọ́n bí àbíkán ìwọ̀n at the age of 75 gbogbo tí ń jẹ́ tọlọ́run gbogbo ọmọ tí bàbá ń bí kò sí èyí tí bàbá ń jẹun rẹ̀ jù èyí tó bí lábíkán at the age of 75 lọ. kódà èyí tó bí lábíkán at the age of 75 yẹn òun náà tún ni ó bí àrólé nínú ìran wọn dòní. gbogbo ohun tí sì ń gbórúkọ ẹbí yẹn ga lónìí ó jáde lára èyí tí wọ́n bí at the age of 75 ni. ìdákọ́lá sunkún ayọ̀ wọn lè control ara wọn. ẹkún wá ranra wọn ẹkún ìdùnnú gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ìdùnnú gba omijé lójú bọ̀dá Kọ́lá lánàá ẹ̀ ní sunkún ìbànújẹ́ láyé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi tọ́lọ̀ ń fún yín tẹ́ ẹ fi gba omijé ayọ̀ lójú bọ̀dá Kọ́lá lánàá gbogbo ohun tí ń pa yín lẹ́rìn ò ní padà pa yín lẹ́kún o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọjọ́ àná di mọ́ni gbàgbé fún Kọ́lá Omídọ̀tun. ibi tẹ́ ẹ fojú oore sí ẹ̀rọ oore o. ibi tẹ́ ẹ fojú oore sí ẹ̀rọ oore o. gbogbo ẹ̀yin ẹni yìí tẹ́ ẹ jáde tẹ́ ẹ wá pọ́n wálé lánàá. bí ìnáwó ṣe pọ̀ tó lánàá lọ́tún lósì. ó tún wù mí kí n lọ sí Ambroad lánàá kí n lọ yẹ wọn sí àtún láǹfààní àti lọ ẹ má bínú Ambroad